ó hàn nígbà tí sọ 2.7. ẹ lọ delete kẹ́kẹ́. ó wọlé. Let's burn. Let me see that. Karen, one reporting. Fẹ́ fi lẹ́tà hàn mi torí pé wọ́n rìpọ́ọ̀tì yín àrè. Mi ò rorúkọ ń bẹ̀ o. Call him and talk to him. HOS, CSO. Láàrin ìṣẹ́jú méjì tí ń bá rí ń bẹ̀ yẹn, o ní rìpọ́ọ̀tì bí lọ́la. Ẹ̀yin tí a ti jọ wà ń bẹ̀ tẹ́lẹ̀ tí ẹ padà dé ẹ má bínú nẹ́tíwọ̀kì yẹn ni ó fẹ́ gbà bọ̀dé lẹ́ẹ̀kan mo ti padà dé báyìí. Ẹ̀dà Mọ́gàjí báwo pé ọmọ tó lọ fáàmì ẹ pé mo ní kó sọ fẹ́ni tó máa bá ń bẹ̀ pé kán dúró dè mí tó mọ̀ bọ̀. Tí ò bá jẹ́ pé ìṣọ̀kan akin kò yẹ kó mi ó lo òkè lónìí tó tàná kò yẹ kó dẹ̀ lo òkè tó sì jẹta torí pé n tí mo gbọ́ àti tí mo rí n tó yẹ kó dẹ́rù bà mí ìwà ní pé rárá show yìí is going to be the shortest one láti ìgbà tá a ti bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ Timothy ẹ bá mi share. Ọwọ́ ta ni kéèsì wà ní Òṣogbo ọwọ́ èèyàn ọwọ́ ọlọ́pàá tí wọ́n bá gbé d'Àbújá ọwọ́ ta ló ń lọ ọwọ́ èèyàn ọwọ́ ọlọ́pàá kí là ń bẹ̀rù l'Óṣogbo èèyàn ọlọ́pàá kí ló wà l'Àbújá èèyàn ọlọ́pàá ìlú wo la wà orílẹ̀-èdè Nàìjíríà tá la fi sí Òṣogbo tọkàn wa ò balẹ̀ pé à ní ìdájọ́ òdodo ta la wá fi s'Àbújá tọkàn wa balẹ̀ pé a rí ìdájọ́ òdodo l'Àbújá. Ṣé àwa rò wípé ẹni tá a fura sí Òṣogbo nìkan ló ti lágbára ni Ifẹ̀ nìkan ló ti lágbára ni tí àwa ò rò wípé ẹni tá a fura sí lè lágbára kódà kó tó dé Àbújá kódà kó tó kọjá Àbújá. Ṣé ẹ̀yin ò mọ̀ bí kìíní yẹn ṣe máa ń operate ní àwọn courtesan ní university, let me say higher institution of learning. Tán bá jáde tán bá pàdé ara wọn níta wọ́n ní language tán máa ń sọ síra wọn tí wọ́n á bend the protocol wọ́n lè move mountain nítorí ara wọn. Ṣé ẹ̀yin ò mọ̀ wípé ẹni agbójú okùn ní lọ́pọ̀lọpọ̀ gbà ó lè má jẹ́ ẹni agbani? Ta ló wá sọ fún yín kó sú mi? Ta lẹni tó ń pè mí láláṣẹ jù? Àbí ṣé mo rẹ́ni tó pè mí láláṣẹ ètò lórí sísọ tí mo rí tí mo gbọ́ tí mo mọ̀ lórí ọ̀rọ̀ Timothy Olúwadámiláre tí wọ́n dẹ̀mí ẹ̀ légbodò dànùdànù tí wọ́n ní báwọn òbí ẹ̀ bá ti lè mọ̀ ṣe kí wọ́n mọ̀ ṣe. Mi ò ní mú yín lọ sí emotional lane lénìí. I'm going to be factual. Màá dẹ̀ fún yín ní point mi kí n tó máa lọ. Ẹ ṣé o, ẹ̀yin tẹ́ wò mí lánàá lérúwà, ẹ̀yin tẹ́ share ẹ̀, ẹ̀yin tẹ́ wò pé Oríyọmí ni àbórí Yọmí kọ́, èmi ni mo wá lóòótọ́. Bàbá Timothy, ìyá Timothy, àwọn àgbẹ̀ àtàwọn àbúrò ẹ̀ ni mo lọ rí, àtìyàwó àtàwọn ọmọ ẹ̀. Mo wá lóòótọ́, mo sì tún padà bọ̀. Mo mọ̀ pé lágbára Ọlọ́run ìkọ̀kan kì í kọ́ bálá, lágbára Ọlọ́run, agara kì í dó níṣẹ́ Ọlọ́run ọba. Iṣẹ́ Ọlọ́run ni mò ń ṣe. Mi ò mọ̀ Timothy rí ní orírí. Ṣùgbọ́n tí èèyàn bá fojú kan òkú Timothy tó bá gbọ́ ohun tọ́lọ́pàá ń wí láti jọ́ tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ pé
akọ àtẹsẹ̀ rẹ̀ pé o gbogbo ara rẹ̀ pé wọn ò gé nǹkan kan bẹ́ẹ̀ o yóò bí wọ́n léèrè pé ẹlẹ́fọ̀ọ́ òun ní o ọlẹ́fọ̀ọ́ òun ìṣẹ̀fọ́ àkìtàn wọ́n mọ̀ lára ń fọ ẹlẹ́fọ̀ọ́. téèyàn bá gbọ́n tí wọ́n ń sọ tọ́lọ́pàá wá kéré ọ̀rọ̀ kékeré ní tọ́lọ́pàá téèyàn bá gbọ́n tí lọ́ọ̀yà ń sọ lọ́ọ̀yà ẹni tí wọ́n fẹ̀sùn kàn téèyàn bá gbọ́n tí lọ́ọ̀yà ẹni tó ní hòtẹ́ẹ̀lì ń sọ ẹ̀yìn ó kàn máa sunkún ni téèyàn bá rí òkú Timothy tó wá gbọ́n tí lọ́ọ̀yà ẹni tó ní hòtẹ́ẹ̀lì ń sọ ó wà lọ́wọ́ mi tẹ́ bá fẹ́ kí n sẹ́ǹdì ẹ̀ sí tẹ́ bá fẹ́ kí n sẹ́ǹdì ẹ̀ sí ó wà lọ́wọ́ mi wọn mọ irú aṣọ tọwọ́ sùn ṣùgbọ́n bẹ́ẹ̀ bá bá mi wo aṣọ dáadáa kẹ́ ẹ bá mi sọ bóyá ẹ̀jẹ̀ ń bẹ ń bẹ àbí ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ ẹ bá mi wo bí itan Timothy lọ́wọ́ ọ̀sàlẹ̀ tá a bá ń lọ síbi ọmọkùnrin ẹ̀ bóyá ẹ̀jẹ̀ ń bẹ ń bẹ àbí ọ̀sẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ lọ́ọ̀yà ẹni tá a fẹ̀sùn kàn ó sì ní Timothy fọwọ́ rọrí kú ni ó ló gbórí lé ọwọ́ báyìí ọlọ́wọ́ ànàṣẹ́ ẹlẹ́bí ẹ tó ti rẹ̀ ó níbẹ̀ ni wọ́n ti bókù ẹ̀. ìtì mo wá fẹ́ bí ta ló kọ́kọ́ mọ̀ pé Timothy ti kú báwo wọ́n ti mọ̀ pé Timothy ti kú ó bùkù ọjọ́ méjì oorun ọjọ́ kan tó kọ́kọ́ sùn náà ni wọ́n lọ bẹ̀ lóru ni wọ́n jálẹ̀kùn ẹ̀ wọlé ni wọ́n pa ni wọ́n lọ tọ́jú òkú ẹ̀ ta ló kọ́kọ́ mọ̀ pé Timothy ti kú sẹ́ẹ̀ ta lẹni àkọ́kọ́ tó kọ́kọ́ mọ̀ pé Timothy ti kú bó o ló ti mọ̀ ṣé ó ti yẹ kí Timothy ó jáde inú ilé tí ó jáde ni sówó tọ́sán ti jó tán ni bó o ni wọ́n ti mọ̀ pé Timothy ti kú ẹ bá ń bi wọ́n ni gbogbo àwọn ìbéèrè ọlọ́pàá gbọ́n gan tọ́lọ́pàá bá fẹ́ ṣiṣẹ́ wọn ní làákàyè they are very intelligent I respect them a ní lọ́ọ̀yà nínú wọn tí wọ́n kàwé gboyè a ní technocrats tí wọ́n jẹ́ pé they were trained in their job kó tó di pé wọ́n gbaṣẹ́ ọlọ́pàá ọ̀pọ̀lọpọ̀ ń ṣe ọlọ́pàá lónìí torí kò ṣiṣẹ́ Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ ń ṣe torí pé ó wù wọ́n ọ̀pọ̀lọpọ̀ ń ṣiṣẹ́ ọlọ́pàá torí pé wọ́n ní investigative blood flowing in their veins náà ṣe gbaṣẹ́ ọlọ́pàá gbogbo etí mọ̀ sọ iná mọ̀ gbogbo ẹ̀ ló yé wọn ìmí tún gọ̀ jù wọ́n lọ wọ́n gbọ̀ngàn provided they are ready to do it provided nothing attached provided the person the accused person the suspected murderer is not highly connected provided the person in question it is not influential provided we are on neutral ground to do the job the way it should be done. And at defensive side. Àwọn presentations wa yẹn kò ní wà at defensive side. Àní máa rán wọn létí kankan tóró yé wọn jù wá lọ. Mo ti rán yín létí pọ̀ sà, ẹ̀yin ọlọ́pàá, mo ti rán yín létí pọ̀ ẹ̀rù bà wá. Mo dẹ̀ tún ti gbọ́ result tẹ́ fẹ́ gbé jáde gan mo ti gbọ́. Màá dẹ̀ sọ. Result tó likely kó jáde lórí ikú Timothy mo ti gbọ́ màá dẹ̀ sọ kíni wá kú ẹ̀kan là kú ní tẹ́ ẹ ṣe tán kú I will say it why the defense is too much kí ló dé máa sọ fún mi pé ẹ gbà mí náà ẹ gbà mí are we all right again ẹ gbà mí kò tiẹ̀ yé mi mọ́ wọ́n máa sọ pé wọ́n ní Adédoyin wọ́n ló ti ṣe ọ́díò yẹn káwọn tó mú wọ́n l'Adédoyin ti ṣe ọ́díò yẹn kó tó wà ní police cell wọ́n ló ti ṣe ọ́díò yẹn káwọn tó mú I don't understand I can't understand and I don't think I can ever understand such what a prank how can you tell me Adédoyin ti ṣe show yẹn kí ẹ tó mú ó yá ẹja jọ analyze sá lọ́jọ́ tí wọ́n dé hotel wọ́n sọ wípé tí ikú Timothy tí ò bá ti wà premeditated tí àti plan ẹ̀ gẹ́gẹ́ tó pa rárá wọ́n dé hotel kò sorúkọ Timothy lórí ìwé ọmọ tí wọ́n bá ń bẹ̀ ní reception náà ni Timothy sanwó fún ó ní Timothy ò lodge sọ́dọ̀ àwọn
wọ́n lọ nígbà wọ́n padà dé wọ́n bi léèrè orúkọ ẹ̀ tán ok ọ̀tọ̀ lẹ́tọ́ kọ́ bá ń bẹ̀ ẹ̀ tí wọ́n padà bá ń bẹ̀ wọ́n bi léèrè orúkọ ńgbà wọ́n ti lọ bank wọ́n rí pé orúkọ ẹ̀ náà lọ sanwó sí kí ló ṣẹlẹ̀ ó ní wọ́n ṣe ń jẹ́jẹ́ wọ́n ká cup sí lọ́wọ́ wọ́n gbé lọ jasbo wọ́n lọ nígbà tó yẹ fóònù ẹ̀ wò tó lórúkọ gbogbo yẹn mo ti sọ tẹ́lẹ̀ kí n má mi fẹ́ ká má ti tautology tó ní ta fẹ́ sọ́pọ̀ mo dẹ̀ ní short time tí wọ́n padà lọ tí wọ́n ní ọmọ yìí o ó fẹ́ dá owó náà ní o tá a ti analyse pé nígbà tí èso òru ọjọ́ kan ló sùn immediately tí wọ́n wá dé police station tí wọ́n lọ mú àáfàá tó mú fóònù Timothy lọ tó dà àwọn méjì tí wọ́n mú tán pé manager tí wọ́n jẹ́wọ́ àwọn ni wọ́n lead wọn lọ síbi tí wọ́n rí Timothy mọ́ nígbà tí wọ́n dé ibi tẹ́ rí Timothy mọ́ ó ká ẹ̀gbọ́n Timothy lára ó di ọlọ́pàá yẹn mú báyìí pé nígbà tó rúkọ àbúrò ẹ̀ ó lágbára the next thing máa sọ ni pé go and arrest that man now wọ́n lọ arrest Adédoyin straight wọ́n lọ ṣe kí ni wọ́n lọ arrest Adédoyin straight it doesn't take much time gap tó wà láàrin ìgbà tí wọ́n mú àwọn ọmọ Adédoyin àwọn òṣìṣẹ́ Hilton hotel àtìgbọ́n tí wọ́n mú Adédoyin it's not that wide kó pọ̀ very short gap very short gap let me make a call ẹ fún mi fóònù mi ẹ fún mi fóònù mi ó dàbí pé ẹ ti agree power go késo ẹ ti conclude ó dàbí pé ẹ ti gbé brain wa wò àbí ẹ ti rí pa àgọ àbí okay àìsí ìpọ̀ ká gọ̀ ẹ má worry mo ń bọ̀ o. mo ń bọ̀ o ẹ máa share ẹ máa share hello ẹ ra sà ibo lẹ́wà ṣé ẹ lè bá mi sọ̀rọ̀ báyìí ẹ jọ̀ọ́ ọjọ́ kèlò tí ẹ mú receptionist yẹn ni wọ́n mú Adédoyin ọjọ́ tẹ ẹ zoom cups yẹn lẹ mú Adédoyin lẹ́yìn tẹ mú receptionist yẹn ẹ mú àwọn márùn tó kù lọ́jọ́ kejì tẹ mú receptionist ṣé ọjọ́ mélòó ni àwọn márùn yẹn àti receptionist yẹn lò tán fi jẹ́wọ́ bí tí wọ́n sin Timothy sí. ọjọ́ kèlò síra wọn. Okay. ọjọ́ tí ẹ mú receptionist yẹn ọjọ́ kejì lẹ lọ kó àwọn márùn yòókù ṣé ọjọ́ kejì yẹn náà ọjọ́ kèlò sígbà yẹn lẹ lọ exhume body Timothy. bá ti jẹ́wọ́ tẹ exhume ẹ̀yẹn náà ni commissioner sọ pé kí ni. ní ọkọ̀ náà sọ fún títì pé wọ́n lọ arrest Adédoyin. ó ní ká lọ arrest Adédoyin straight bẹ́ẹ̀ ti exhume òkú yẹn. bẹ́ẹ̀ bá tó láti exhume ẹ̀yẹn tó tẹ̀ náà ní títì ti sọ fún pé àjáde òpè tí wọ́n mọlé tó dé tọ́lú commissioner ìwé lórí títì náà fi arrest. bí tí wọ́n ti exhume ẹ̀ náà sọ pé ṣé wọ́n mọlé ẹ̀ wọ́n ní ká lọ arrest ẹ̀ straight now mo ń wo ni a fẹ́ wo ìgbà tí wọ́n ló ṣe fídíò tó ṣe nínú ilé rẹ̀ kó tó dé sẹ́ẹ̀lì ìyẹn là ń try láti analyse tí mo fi pè é ọjọ́ tẹ exhume ẹ̀ náà lọ mú thank you. ṣé ti gbọ́ bẹ́ẹ̀ ọjọ́ tí wọ́n exhume ẹ bá mi pé ọkùnrin kó wá bá mi wá fídíò ọ́díò Adédoyin jáde ká gbọ́ ṣé o lè tètè wá ń bẹ̀ yẹn. ẹ bá mi wádìí Adédoyin tó ṣe fún ó tó mú ẹ bá mi wá jáde ọ́díò rẹ̀ tó ṣe kán tó mú ẹ bá mi wá jáde. ìkà kí ó rojọ́ ìkà kí ó dà. ẹ sì bá mi wá ọ́díò rẹ̀ jáde ẹ dákun. so màá play ọ́díò rẹ̀ ṣé ẹ ti gbọ́ bẹ́ẹ̀ bọ́n ti exhume ẹ̀
iná ni ọlọ́pàá yẹn pàṣẹ immediately pé kí wọ́n lọ mú Adédoyin àti rí kìíní ẹ má gbọ́ tí n tó ṣe kí wọ́n tó mú o. apànìyàn tàbí ritualist ẹni tó ń gbìyànjú Dr. Abdulrahman Adégòkè Atọ́batẹ́lẹ̀ Adédoyin kì í ṣe apànìyàn. Dr. Abdulrahman Adégòkè Atọ́batẹ́lẹ̀ Adédoyin kì í ṣe. Wọ́n ló stop ẹ̀. Tó ti gẹ́gẹ́ bẹ́ẹ̀. Dr. Abdulrahman Adégòkè Atọ́batẹ́lẹ̀ Adédoyin kì í ṣe apànìyàn tàbí ritualist ẹni tó ń gbéyàn ṣe oògùn owó. Ọlọ́run ọba ti fún mi ní owó mi láti ìgbà tí mo ti dàbí ọmọ 26 years tó dẹ̀ fi di age tí mo wà tó jẹ́ bí 65 nísìnyí. Mi ò pààyàn rí o, mùsùlùmí òdodo ni mí o. Ẹni tí à ń pe orúkọ ẹ̀ ní Timothy. Ó ti tán bí. Abdulrahman. Ó ti tán kò complete ń bí. Bá mi wá audio Dr. Adédoyin jáde. Ẹ jẹ́ kó mú bẹ̀yẹn kí wọ́n tó mú ètò kù wá. Ṣé ń gbọ́ mi? Èmi àwọn Dr. Abdulrahman Adégòkè Adédoyin kì í ṣe apààyàn tàbí ritualist o. Àwọn ọ̀pààyàn rí àti kékeré làwọn ti ń lówó àwọn. Wọ́n ṣe kinní yẹn. Ṣé ẹ mọ̀ pé ọjọ́ tí wọ́n exhume òkú gẹ́gẹ́ ọjọ́ yẹn ni wọ́n arrest wọn. We have not concluded. We are not ascertain bóyá Timothy is alive or not until his body was exhumed. Did you understand? That means tó bá jẹ́ pé kó tó di kán tó mú wọn sí cell ni wọ́n ti ṣe audio yìí lóòótọ́ a jẹ́ pé wọ́n ti mọ̀ pé àwọn ti pa ṣáájú àkókò yẹn wọ́n dẹ̀ ti mọ̀ pé ariwo yẹn ó ṣẹlẹ̀ wọ́n ti ṣe fídíò yẹn lẹ̀ nínú ilé wọn kódà kí wọ́n tiẹ̀ tó mú wọn. Because àti mú wọn náà àti sọ pé wọ́n pààyàn náà kódà àti ẹ̀ tí mọ̀ pé èèyàn kú a sì ń wá one time yẹn ni. Because lẹ́yìn ìgbà tí ọjọ́ báwọn yẹn ṣe ń jẹ́wọ́ pé ó ti kú iná ni wọ́n ní òkè ẹ máa má wọn lọ mọ́ síbi tẹ́ ẹ bò mọ́ wọ́n sì mú wọn lọ ọbẹ̀ wọ́n sì wú ìlọlọ́pàá ẹnìkan lọ arrest òun náà. So tó bá jẹ́ pé àwọn ti wá come out wípé ọkùnrin yẹn ti kú wọ́n ti pa kán tó mú wọn mini ìtàwágun ò tí ì mọ̀ àwọn ti mọ̀ ọ́ tàbí kó jẹ́ pé bí ò dá wọn náà wọ́n pa wọ́n ti mọ̀ pé ó ti kú tó pé wọ́n ní privilege information yẹn iná fi táre ṣe kíní yẹn jáde káwa tó mọ̀ kódà kọ́lọ́pàá gan tó mọ̀. So he needs to tell us where does he got such information. Báwo náà ṣe rí information yẹn he needs to tell us. We need to ask him. He still needs to help the police. He still needs to help the family of Timothy. Àwọn kan náà pa fine àbí wọ́n sì láti ràn wá lọ́wọ́. Dr. Abdulrahman Adégòkè Adédoyin ẹ ràn wá lọ́wọ́ ẹ̀yin kọ́ lẹ pa bọ́ ẹ ti mọ̀ pé ó tiẹ̀ ti kú gan káwọn ẹbí rẹ̀ tó mọ̀ pé ó ti kú tọ́lọ́dọ́ tẹ́bí rẹ̀ mọ̀ pé ó kú ni wọ́n arrest yín ẹ̀yin dẹ̀ ti ṣe fídíò yìí kó tó di pé wọ́n arrest yín àbí ṣebí kò sáà ṣe poli wọn ò tí ì mú yín tẹ́bi ṣe fídíò yìí torí tí wọ́n tún sọ nìyẹn. Oh God ṣé ẹ rí ni ẹ tètè wá jáde mo nídẹ ó tún ku ọ̀rọ̀ kan bẹ̀ àwọn ọ̀rọ̀ pọ̀ bẹ̀ tí mo fẹ́ lò àbí kíkẹ́ ló dé ẹ̀yẹn lẹ́ni kí n tún bọ́ bò mí mo ní sharp sharp ń fẹ́ ṣe tèmi ẹ jẹ́ kú ọbẹ̀ ẹ jẹ́ ń bọ́ bò mí sáwọn yẹn ti ń dé. Now ìbéèrè yẹn ẹ máa béèrè káàkiri ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé wọ́n bẹ́ ń bì ẹ̀gbọ́n ẹ̀gọ̀ let them help us ẹ̀yin ọlọ́pàá ayé yóò ní bàjẹ́ ẹ̀ ní fọmọ yín dì wọ́n gbé ọlọ́pàá kan wá bá mi kí n tó attend sí mo sunkún 2 hours ẹkún rẹ̀ kọ́ ni mo ń sùn mo ń sunkún ẹ̀san ni mo ń sunkún bá lọ àbọ̀ ń bọ̀ ni ọlọ́pàá yẹn gbogbo owó tó ti gbà gbogbo owó tó ní gbogbo owó tó save láyé ẹ̀
ìkan nínú àwọn ọmọ rẹ̀ sì kó gbogbo owó yẹn kú kò lè dá dúró wọ́n wọ sínú mọ́tò ni wọ́n gbé wá ó ti rìtáyà àwọn tó wá rí ńgbà tó wà lẹ́nu iṣẹ́ wá ń sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó gbèsè ńgbà tó wà lẹ́nu iṣẹ́ ilé sú ọmọ mọ̀ ilé mọ́ ọmọ sùn ààrẹ tutù ọmọ gbóná èyí gòkè ọmọ sọ̀kalẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run we don't have the power to do anything mi ò lágbára mi ò lè ṣe ju tí mo ṣe yìí lọ ṣùgbọ́n rìsọ́ọ̀tì tí mò ń gbọ́ pé ó fẹ́ jáde ń bà mí lẹ́rù gan ẹ ṣàánú wa tó bá ṣe pé ok ìyẹn bẹ́ẹ̀ yẹn sá let me leave that one ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú ìbéèrè tí mo béèrè ṣé wọ́n ti dá wa lóhùn pé ta ló kọ́kọ́ mọ̀ pé Timothy ti kú sínú yàrá nígbà tó jẹ́ pọ́jọ́ tó fẹ́ lò ó tí ì pé ilẹ̀ ò sì tí ì mọ́ now ta ló pa Timothy mo ń béèrè CCTV gbogbo òbéèrè tí mo máa ń bí ilẹ̀ máa ń fèsì ẹ ti fèsì CCTV kí ló tẹ̀ dá mi lóhùn CCTV the investigation ó ti reveal ẹ̀ fún wa pé Dr. Abdulrahman Adégòkè Adédoyin wọ́n ní CCTV ní school wọn wọ́n ní CCTV nílé wọn kí ló dé tí CCTV ò sí o ní hotel èèyàn kan tún wá parọ́ fún mi wọ́n ní lẹ́gbẹ̀ẹ́ hòtẹ́ẹ̀lì tí wàhálà ti ṣẹlẹ̀ wọ́n ní wọ́n tún ní hòtẹ́ẹ̀lì míì bẹ́ẹ̀ pé èyí tí wàhálà ti ṣẹlẹ̀ wọ́n tì ìkejì wọn ò tí construction work kan ni wọ́n ní wọ́n ń ṣe lẹ́gbẹ̀ẹ́ bẹ̀ àbí tí ń lọ lọ́wọ́ ń bẹ̀ àbí kinní kan nígbà tí èyí ti ṣe bẹ̀ irọ́ ni ó láti jẹ́ tó bá jò tọ́ ẹ bẹ̀rù Ọlọ́run irú construction work wọn náà ń ṣe sí ẹ mọ̀ wípé wọ́n ń try láti àwọn evidences tó yẹ ká rí ń bẹ̀ yẹn ni wọ́n ń rubbish yẹn ni wọ́n lọ kó dànù yẹn what a construction work in fact ilé tó bá súnmọ́ bẹ̀ gan kó má jáde doyin lónìí at this time ó yẹ kí nǹkan ó ti kún gbogbo bẹ̀ kí investigation ó ti lọ jìn bí ọ̀rọ̀ yìí ṣe lọ jẹ́ bọ́rọ̀ yìí ṣe ń lọ o ọlọ́pàá mi inú ń bí ọbọ̀ sùkọ̀rọ̀ ó sunkún ọ̀dà àníyàn rẹ́rìn ẹ̀ rò pé dẹ́ ìṣẹ́dùn mọ́ pé wọ́n bà lórúkọ jẹ́ let's do this case the way it should be máa yìí lè má mọwọ́ mẹsẹ̀ lóòótọ́ bọ̀ bí kéèsì ṣe ń lọ ó ti fẹ́ dàbí pé bí kéèsì ṣe ń lọ gan lọ́dà bí pé fẹ́ máa rope máa yìí let me put it that way bí kéèsì ṣe ń lọ ló rope máa yìí no ẹbẹ̀ ń fún mi lẹ́sìn gbogbo ètí mo sọ kí ni èsì lórí CCTV now rìsọ́ọ̀tì ẹ ti rí mi ìmọ̀ bóyá kí n tún lò ó àmọ́ ẹja tún gbọ́ díẹ̀ síbẹ̀. èmi Dr. Abdulrahman Adégòkè Atọ́batẹ́lẹ̀ Adédoyin kì í ṣe apànìyàn tàbí ritualist o ẹni tó ń gbìyàn ṣe oògùn owó Ọlọ́run ọba ti fún mi ní owó mi látìgbà tí mo ti dàbí ọmọ 26 years tó dẹ̀ fi di age tí mo wà tó jẹ́ bí 65 nísìnyí mi ò pààyàn rí o mùsùlùmí òdodo ni mí o ẹni tí à ń pe orúkọ ẹ̀ ní Timothy Adégòkè ó lodge sí Hilton Hotels Honors room 305 àwọn ọmọ tí ó gbà wọlé sí hòtẹ́ẹ̀lì wa wọn ò san owó sí hòtẹ́ẹ̀lì òun gangan kò sí rẹ́kọ̀dì pé ó sanwó sí Wema Bank account wa ní Hilton Hotels Ilé-Ifẹ̀ àwa mọ nǹkan tó ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn ọmọ yẹn fi gbà wọlé láì jẹ́ pé wọ́n gba owó sí àkáǹtì ilé-iṣẹ́ tán sì gbà sí àkáǹtì ti ara wọn. ìgbà tí àwọn ọlọ́pàá ń wá Timothy Adégòkè ìgbà yẹn ni mo tó mọ̀ wípé nǹkan kan ṣẹlẹ̀ ní Hilton Hotel. ìgbà tí ìyá rẹ̀ wọ́n rí wípé ẹyọ nǹkan kan kò dín níbẹ̀ kábàá lè sọ pé bóyá ẹnìkan ló ràn wọ́n pé kí wọ́n lọ yọ. wàláì sẹ́nẹ́tọ̀ kò tí ì dé ayé mọ̀ lé o ṣé ìgbà tí wọ́n sọ ni wọ́n ní ìgbà tí wọ́n rí òkú Timothy níbi tí wọ́n jù ú sí gbogbo àwọn ọlọ́pàá ló wà níbẹ̀ wọ́n rí i pé wọn ò yọ ẹ̀yà ara kankan lára rẹ̀ that means wọ́n ti rí òkú Timothy kí bàbá yìí ó tó ṣe fídíò yìí ẹ̀dẹ̀ mọ́ gbàgbé pé immediately tí wọ́n rókú Timothy ni wọ́n order arrest wọn. Can you prove it further for me pé kó tó di pé wọ́n arrest máa yìí ló ti ṣe audio yìí ló ti ṣe fídíò yìí ẹ bá mi prove it díẹ̀ sí. You don't understand ẹ mọ̀ bọ̀ padà ẹ dákun bóyá ẹ̀gbọ́n mi yé bóyá ẹ̀gbọ́n mi yé.
àní wọ́n sọ wípé kí bàbá yìí ó tó káwọn tó arrest ẹ̀ òun ló ti ṣe audio yìí àbí immediately tí wọ́n rí òkú yìí ni wọ́n order arrest bàbá yìí ọjọ́ náà wọ́n dẹ̀ rí mú wọ́n àwọn ọmọlé wọ́n dẹ̀ mú ẹ gbọ́ ó wá ṣe fídíò ó wá sọ nínú fídíò pé wọ́n gbà tí wọ́n wú òkú Timothy gbogbo àwọn ọlọ́pàá ló wà níbẹ̀ wọ́n sì rí pé wọn ò yọ nǹkan kan nínú ẹ̀yà ara rẹ̀ meaning after the exhumption of Timothy corpse ni wọ́n tó ní bàbá yìí tó ṣe fídíò yìí immediately tí wọ́n dẹ̀ ti gbókù yìí ni wọ́n ti lọ arrest bàbá yìí can you please tell me ṣé bóyá nígbà wọ́n ti mọ̀ pé wọ́n bọ̀ arrest àwọn náà fi sáré ṣe nílé àbí wọ́n ti sọ fún wọn pé a ti gbé báyìí o àti wú òkú yẹn báyìí o ọyẹ mọ̀ ṣe fídíò tó dàbọ̀ àmú yín o ẹ̀yin èèyàn tẹ́ ẹgbẹ́ jà wá lọ ẹ bá defend ẹ̀ ẹ̀yin ọlọ́pàá ayé yóò ní bàjẹ́ ẹ bá defend ẹ̀ ẹ jẹ́ kí n dúpẹ́ lọ́wọ́ Senator Kọ́lá Balógun the senator tó ń represent ìpínlẹ̀ Ìdó Ìbàràpá ní Federal House and House of Representatives House of Senate Senator Kọ́lá Balógun Ọ̀yọ́ kìíní Ọ̀yọ́ South bóyá lè rí dáadáa lẹ́tà tí wọ́n kọ rí tí wọ́n kọ sí IG lẹ́tà tí Senator Kọ́lá Balógun kọ sí IG ní he travelled out of Nigeria. Senator Kọ́lá Balógun, he travelled out of Nigeria. He watched my show. He changed his ticket. Ó dẹ̀ suspend gbogbo tó fẹ́ lọ ṣe lọ́hùn. Ó dẹ̀ padà wá sí Nigeria. The first thing he did, gbà tó dé Abuja, ó kọ lẹ́tà sí IG. Bí wọ́n tí wọ́n táwọn náà bá tún gbé ṣe lórí ọ̀rọ̀ yìí, màá jẹ́ kẹ́ ẹ máa gbọ́. Ẹ ṣé o, Senator Kọ́lá Balógun. Bótò bá ń pàkan ọ̀rẹ́, gbogbo wa la délé tejútejú o. Abẹ̀yìn torí Ọlọ́run ẹ má relax ẹ má relent ẹsẹ̀ dé ni ọyà ẹtọwọ́ bọ̀ ẹ tẹsẹ̀ bọ̀ ẹ ti gbogbo ara bọ̀ Ọọ̀ni of Ifẹ̀ Ọ̀jájá kábíyèsí o wọ́n ní ẹ ti yọ máyẹ̀ lóyè ẹ fi wọ́n jẹ sáré pẹ́gbẹ́ wọ́n lẹ ti yọ Dr. Abdulrahman Adédoyin wọ́n lẹ ti suspend wọn ẹ ti yọ wọ́n lóyè ẹ ti yọ wọ́n lóyè wọn ò sí nínú olóyè Ilé Ifẹ̀ mọ́ torí pé ọmọ Yorùbá ni wọ́n fẹ̀sùn kàn wọ́n lórí ẹ̀ pé bóyá wọ́n dẹ̀mí ẹ̀ légbodò ẹ̀rìn wọ́n fẹ̀sùn kàn náà là ń sọ o ẹ ṣé o adúpẹ́ o tọ́lá àwọn èèyàn pé kí lọ́ọ̀ ní sọ àti rí pé ẹ ti take action eléyè sọ̀rọ̀ ìlú sílùú o eléyè sọ̀rọ̀ ìlú sílùú o ọ̀rọ̀ ẹ mọ́ pa wá tán ni o ọ̀rọ̀ ẹ mọ́ pa wá tán. Now, finally, before I take my leave today, wọ́n ní result tí ó jáde ní o tí mo fẹ́ question o wọ́n ti parí gbogbo ètò àwọn ọmọ tí wọ́n fẹ́ forí fàgbọ́n fúnra wọn àwọn náà ti wà ńbẹ̀ wọ́n ti gbà statement might be doctored. I'm not saying it's doctored. Statement might be doctored. The statement might be doctored, may be doctored. Tán bá doctor statement tí wọ́n wá sọ ni pé Abdulrahim Adédoyin ọmọ Dr. Abdulrahman Adédoyin tí ó jẹ́ olórí hòtẹ́ẹ̀ yẹn tó jẹ́ MD hòtẹ́ẹ̀ yẹn òun gangan òun ló supervise bí wọ́n ṣe lọ sin òkú Timothy Adédoyin òun ló lẹ́jọ́ jẹ́ bàbá rẹ̀ ò lẹ́jọ́ jẹ́ ṣé wá rí Abdulrahim Adédoyin yìí wọ́n ní mídélè tán ti sin òkú Timothy tán inú ti sá lọ àdẹ̀ tí declare wanted the sin gẹ́gẹ́ bí wọ́n ṣe rojọ́ kan bọ̀ à ń dúró de kó kúrò Nàìjíríà kọ́ láàyè sá lọ tán ká ti mọ̀ pé ibi tó wà o ọkàn rẹ̀ ti balẹ̀ kò ṣeé mú bẹ́ẹ̀ o a wà declare wanted àti declare wanted báyìí ṣùgbọ́n bẹ́jọ́ yẹn ṣe ń lọ sórí Abdulrahim Adédoyin wọn ò lóun ni wọ́n wá ìbéèrè mi wá ní ṣé Abdulrahim Adédoyin tá à ń sọ yìí tó ó nìkan lè dá Timothy pa ni kólóńgbò tó podidi ewúrẹ́ jẹ gbogbo ilé ni ó jì
báwo ni Abdulrahim ti gain access sí rúùmù Timothy wọ́n ní wọ́n jálẹ̀kùn wọlé ni láàrin òru ta lọ́nà Abdulrahim iṣẹ́ kí ni business Abdulrahim àti Timothy òkú tí ẹ wò bó ṣe rí tẹ́ rí bó ṣe rí yẹn tẹ́ mi fi tí fi hàn yín ẹ̀ tí rí bóyá lè bá mi sọ̀rọ̀ lórí WhatsApp mi kí n send ẹ̀ sí yín kẹ́ ẹ rí bó ṣe rí ìní lọ́ọ̀yà Adédoyin sọ pé ó fọwọ́ rọrí kú ìwọ lọ́ọ̀yà yìí ìwọ nu Ọlọ́run Timothy torí bó ṣe rí lẹ́nìkan ló fọwọ́ rọrí kú ni wọ́n sọ pé ọ̀rẹ́ tẹ́lẹ̀ níyàwó rẹ̀ fi ń pè é ayayayaya ká tó sọ ọlọ́dún tó yọ pé o gbogbo ayé tiẹ̀ ti mọ̀ òdodo nítorí bá wù yẹn ṣe dáadáa sọ̀hún nítorí bá wù yẹn ṣe gbogbo ayé ti mọ̀ òdodo ẹ bá gbèrò wá gbogbo ayé ti mọ̀ òdodo dáadáa ní sọ̀njẹ́ akànbẹ́yìn láti jọ yìí ẹ̀sọ̀ òdodo ẹ̀fẹ́ sòdodo gbogbo ayé ti mọ̀ òdodo tó bá wù yẹn ṣe wọ́n ní Abdulrahim ló pa Timothy ẹ dá mi lóhùn béèrè mi mo béèrè CCTV ẹ̀ fún mi lésì àbí ṣégbà tí Abdulrahim pa Timothy ó wé lásán ó gbé sẹ́yìn báyìí ẹjẹ́ practicalize ọlọ́mọdé ṣe irú ẹ̀ láyé ó wé Timothy lásán báyìí ó wá gbé báyìí tí wọ́n lọ ó kúrò nínú rúùmù Timothy ó bọ́ sí reception ọgbà corridor lọ ó bọ́ reception ó tún gbé lọ kò sí èèyàn kankan bẹ́ẹ̀ ó tún gbé lọ ó bọ́ sí ibi car park ó tún gbé lọ ó bọ́ sẹ́nu géètì ó tún gbé lọ tẹ́ jáde lẹ́nu géètì tó sì fi débi tó sin sí tó nìkan ló wà níbi iṣẹ́ ẹ̀ ní security kò sí gate man hòtẹ́ẹ̀lì tí ò ní security tí ò sí gate man tí ò sí èèyàn kankan tó ní ẹ ti báyé CCTV jẹ́ ẹ rí yóò dáhùn ẹ wá ní ẹ tó ti sá lọ ilẹ̀ present ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ wọ́n gbé result autopsy jáde o kí wọ́n sọ pé kú Ọlọ́run ni Timothy kú kí wọ́n lọ fọ́ ọ̀rọ̀ rí kú ni mo wá bẹ̀ yín torí Ọlọ́run àtẹ̀yìntẹ̀ wà Nàìjíríà àtẹ̀yìntẹ̀ wà lókè òkun tẹ́ ń gbọ́ mi mo fi Ọlọ́run bẹ̀ yín ẹ jọ̀ọ́ ó súnmọ́ kí n pe ìpè pé tí autopsy report yẹn ò bá dá ká sọ pé a fẹ́ tún autopsy report ṣe ń bò mí neutral ground ó jẹ́ mọ́ ká fly corpse Timothy outside Nigeria tí autopsy see we cannot continue like this we can't just continue like this wọ́n wá sọ wípé àwọn secretary yẹn àwọn receptionist yẹn àwọn manager yẹn wọ́n wá fi conspiracy gbá wọn wọ́n wá fi murder gbé ẹni tí ò sí nílé ẹ má bu adájọ́ tó bá dìgbà náà o ẹ má bu adájọ́ o torí tí wọ́n bá gbé déwájú adájọ́ ládájọ́ ọ̀dá o ẹ má bu DPP o torí statement tọ́lọ́pàá bá gbé déwájú wọn ni wọ́n treat o gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ tí rìpọ́ọ̀tì tí ọ̀dà bá jáde pẹ̀lú òkú tèmi rí tí mo rí ẹ̀jẹ̀ nítan rẹ̀ tí mo rí aṣọ ẹ̀ tó wet tí mo rí pé wọ́n rọ fáńdù ẹ̀ ni tí wọ́n sì lọ fọwọ́ rọrí kú tí rìsọ́ọ̀tì bá wá dé tọ́ lọ fọwọ́ rọrí kú I'm not preempting your result the doctors kí náà pé àwọn tó máa ń ṣe autopsy náà ó ló kọ̀ọ̀kan tó máa ń pè wọ́n but doctor náà ló kọ́ tó kú kó gbogbo yín pátápátá the autopsy experts mo lè rọ òyìnbó yẹn bẹ́ẹ̀ the autopsy experts please mo fẹ́ kẹ́ ẹ jà níbi ẹ bá ti fẹ́ gbé result jáde tí wọ́n bá ní the pathologist tí wọ́n bá ní tẹ́nìkan bá rí A tọkọ B ìwọ́kọ A tó dòdòdó tẹ́nìkan bá rí C tọkọ U ìwọ́kọ C tó dòdòdó ẹ jẹ́ kí result yìí contradictory ẹ jẹ́ kó wà contradictory tó bá jẹ́ wípé àwọn kò sòdodo nù yín let's fight it out ẹ̀jẹ̀ ní bẹ lọ́rùn tẹ̀yìn náà ẹ̀mí ní bẹ lára yín yóò bọ́jọ́ kan tiwa náà bọ́jọ́ kan come out with result gidi tó jẹ́ òdodo tí wọ́n bá gbé result tí ọ̀dà jáde ẹ dákun
ẹ jẹ́ àjọ jàjà yìí ẹ jọ ní tí kálukú bá ní kó fi support ìjà yìí bó jẹ́ pé òun share program yìí ni justice ló ń béèrè fún bó jẹ́ pé òun sọ fún yẹn kan ni justice ló ń béèrè fún bó jẹ́ pé o gbé program yìí o tún gbé sórí page tiẹ̀ náà I don't mind I don't care lift it don't give me credit I don't want I don't mind don't give me credit I don't need it whether you give me credit or not just make sure you share the message let it be spread throughout the world. Nigeria ò dá Hausa ò dá Fúlàní ò dá a lọ lọ́tọ̀ọ̀tọ̀ a ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ṣé tí mo sọ jò ní ṣé tá a bá lọ lọ́tọ̀ọ̀tọ̀ sáwọn eléyìí náà ò ní mọ̀ pa wá okay àti ẹ̀gbà pa lọ lọ́tọ̀ọ̀tọ̀ àfaramọ́ before then let's fish out these people let's show them way out of Yoruba land let's tell them Oduduwa is not in support of ritualists. Ẹni ó bá fẹ́ ṣẹbọ kó pajá ṣẹbọ ẹni ó bá fẹ́ ṣètùtù kó wá gùtàn bọ̀lọ̀jọ̀ ẹni ó bá fẹ́ bọfá kó wá tí wọ́n fi bọfá ẹ mọ́ fọmọ èèyàn bọ̀gún mọ́ ẹ mọ́ fọmọ èèyàn ṣètùtù mọ́ ẹ jẹ́ kó ní kálukú ọgbáyé kí wọ́n so rere ẹ jẹ́ kó nígbà ó lògbà káyé dẹ̀mí légbodò káyé torí owó káyé para wa bí ẹni pẹran kí ló dé I'm begging you ẹ jọ̀ọ́ torí Ọlọ́run now wọ́n wá fi conspiracy gbé receptionist tí ń gba 200,000 plus manager àtàwọn márùn yòókù tí ń mú wọ́n wá fi conspiracy gbé wọn gbẹ̀wọ̀n ọdún 7 gbẹ̀wọ̀n ọdún 4 gbẹ̀wọ̀n ọdún kìíní kan nígbà tí promises ẹ̀ ti wà ńlẹ̀ wípé ẹ̀ sá lọ ẹ̀wọ̀n tẹ́ bá dé tí ìbá tó wọ́n bá sá ti bá lọ kankan gbogbo ọ̀rọ̀ bá dàbí yọba yanjú sọ̀rọ̀ wá síbẹ̀ ni táwọn bá wá lágbára ṣe bọ́lọ̀ ńlọ alágbára tó ju gbogbo alágbára lọ alágbára tí gbàgbára lọ́wọ́ alágbára wá gbàgbára lọ́wọ́ alágbára tó fàgbára tiẹ̀ ní wá lára. ẹ jẹ́ máa dágbére lénìí ẹ jẹ́ á pàdé tó bá tún dọ̀la rìsọ́ọ̀tì tó likely kó jáde ó ní mò ń sọ fún wa yẹn let's prepare for it autopsy report kò lè sọ pé Timothy fọwọ́ rọrí kú ni tẹ́ ẹ bá nídìí ẹ̀ máa send ẹ̀ sí lórí WhatsApp mi Oríyọmí Hamzat lórúkọ mi àwọn oníṣe nǹkan kan o àyàfi òdodo Ọlọ́run àfẹ̀mí ọwọ́ rẹ̀ lèmi wá wà wọ́n jọ̀wọ́ ọ̀tá ọ̀tẹ̀ wa o wàá yín náà jíǹda náà láwọn mọ̀lẹ́ka àdìbò àti gbójú wa sórí òkè wọn ni níbo nìyàn lọ́wọ́ wa ó ti wá níbo Ọlọ́run ni ọlọ́dà ọ̀run àti ayé àbí kò ní jẹ́ kẹsẹ̀ wa kí ó yẹ̀ kò ní jẹ́sẹ̀ wa ó yẹ̀ ní tiwa wọn ó péjọ nítorí tiwa ṣùgbọ́n àṣekínni á tún wọn ká ó dàbọ̀.